mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. HBR TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ o ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùnbí. Àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa láǹfààní láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Kì í ṣe mímọ̀ ṣe wá orí ọ̀fẹ́ Ọlọ́run ní àrígbà ní àárọ̀ òní. Ẹ ti mọ̀ wá bí ẹni wo pé tí a bá ti dé sórí ètò ojúmọ́ aláyọ̀ àní nǹkan méjì tí a máa mú wá sí etí ìgbọ̀nyín. Ìròyìn tí ó ṣe bẹ́ẹ̀ tó ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa la máa mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní lórí ètò ojúmọ́ aláyọ̀. Ẹ wò ó láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlúgbò èèyàn kò sẹ́ni tí orúkọ tiẹ̀ àfihàn ní onílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run bọ̀ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà èèyàn kan kì í dúró ní méjì méjì èmi nìkan kọ́ mọ wá sórí ètò ní àárọ̀ ti òní ẹnu ọlọ́fà o láti gbọ̀n ta. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ wọn níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà lórí ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ojúmọ́ aláìrè tó ń dé sí ti gbọ̀nyìn láàárọ̀ orúkọ tèmi ní Yusuf Azizat ẹ máa bá a kálọ. Bẹ́ẹ̀ náà ni ẹ máa bá wa ká lọ lórí ètò ojúmọ́ aláyọ̀ tí ní àtúnṣe bẹ́ẹ̀ àtúnyà lárọ̀tọ̀ torí àwọn ìròyìn tá a ti kó wá fún yín láàárọ̀ ní kò ṣe má gbọ́ ìròyìn ní gẹ́gẹ́ bí a ti ṣe pèlò rẹ̀ sílẹ̀ fún yín. Bí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ̀ ń láǹfààní láti gbọ́ wa lórí ètò ojúmọ́ aláyọ̀ abala mẹ́ta láti èrò ètò ojúmọ́ aláyọ̀. Abala àkọ́kọ́ láti kọ́kọ́ jọ̀nàná kókó orí ìròyìn yẹn fún yín láti mọ bí a ti ṣe fẹ́ máa tẹ̀ sọ́wọ́ wájú sí tabakuro lábala àkọ́kọ́ yẹn á lọ sí orí pápá láti lọ fún yín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ nípa ti ìròyìn eré ìdárayá tí a ní fún yín ní àárọ̀ òní. Tàbá wa ti orí pápá dé àwa ṣe bẹ́ẹ̀ àwa máa túṣu dé ìsàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ ti òní. Ó yá o láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ìròyìn àkọ́bùnmi láàárọ̀ òní òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tó dàbí ìròyìn ayọ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi léde nípa ti ọ̀rọ̀ oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ayọ̀ lélẹ́yìí o ẹ ó láǹfààní láti gbọ́ báwo ni wọ́n ṣe sọ àwọn wo ni wọ́n kọjú ìròyìn ayọ̀ yìí sí ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ ní. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti ń ṣe àfihàn orílẹ̀-èdè Nàìjíríà tuntun láì pariwo. Ta ló sọ bẹ́ẹ̀? Kí ni àwọn kan tó rí tó ṣe sọ bẹ́ẹ̀? Gbogbo ẹ̀ lẹ́láǹfààní láti gbọ́ láàárọ̀. Bákan náà ẹ wá gbọ́ àṣírí lákan rèé o nípa èyí tí wọ́n tú nípa ti Ọbásanjọ́ àti ẹni tí ó sọ tirẹ̀ gangan. Ó ní ẹ wò ó èmi àti Ọbásanjọ́ ládìtẹ̀ lálẹ̀ dí àpòpọ̀ láti yọ gómìnà kan ní ipò ní ilẹ̀ Yorùbá. Ta ló tún tú àṣírí Ọbásanjọ́ lẹ́ẹ̀kan sí báyìí ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Arákùnrin kan tó jẹ́ ọmọ ọdún márùndínlógójì ni wọ́n ti nà látàrí pé ó jí keyboard gbé ní ilé ìjọsìn. Ó lágbára gan-an. Ọmọdébìnrin kan rèé tó jẹ́ ẹni tí ń báni tajà ní ibùdó kan wọ́n mà ti fi ẹ̀sùn kàn wípé ọmọdébìnrin yìí ni ó jí owó tí iye rẹ̀ tó 2 mílíọ̀nù náírà tó jẹ́ ti ọ̀gá rẹ̀ ni wọ́n bá wọ turutọ lọ sí ilé ẹjọ́ o. Ìdájọ́ wo ni wọ́n gbé kalẹ̀ lórí arábìnrin yìí ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ilé mi ni mo wà o ọlọ́pàá ò gbé mi o ló sọ eléyìí kí ló ṣe tọ́lọ́pàá ṣe fẹ́ gbé gbogbo ẹ̀ lẹ́láǹfààní láti gbọ́ láàárọ̀. Ó dá ẹ jẹ́ kémi náà tún tẹ̀síwájú ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá
tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára káàkiri níbi tí olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ti ń gbá ọmọ akẹ́kọ̀ọ́ lójú gbàgbàgbà bí ẹni ń gbà àgbàlagbà lójú. ẹ wá gbọ́ o, wọ́n ti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí arábìnrin yìí. ṣé wọ́n ti lọ fi ọwọ́ òfin gbé àbí wọ́n sì ń wò ó níran? ẹ ò láǹfààní láti mọ ibi tí ọ̀rọ̀ dé dúró ní àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. ẹ ra ọkọ̀ katakata tí ó wúlẹ̀ fún àwọn àgbẹ̀ dípò ọkọ̀ ìgbàlódé SUV tẹ̀ ń rà. Ta ló sọ bẹ́ẹ̀? Kí nìdí tó ṣe sọ bẹ́ẹ̀? Kí ni àwọn nǹkan tó rí tó ṣe sọ báyìí? Àti ń pé ta ni gangan, ta lẹni tó ń bá wí ní pàtó? ìyẹn lágbára, ta ni wọ́n ń bá wí ní pàtó? ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ ní ìròyìn yẹn ó lágbára púpọ̀ lórí èròǹgbà àwọn ilé-iṣẹ́ ìkànsí ara ẹni láti fi owó kún àwọn owó mùdámùdá kan tó fi mọ́ owó ìpè fún àwọn ará ìlú wípé ẹ wò ó bí nǹkan ṣe dé dúró báyìí, àwa náà fẹ́ gbìyànjú, a fẹ́ sún owó kankan, a fẹ́ sún sókè nípa ti ilé-iṣẹ́ ìkànsí ara ẹni wa. ẹ wò ó, wọ́n tún ṣe ìpàdé kan lánàá o, bóyá wọ́n sì fẹ́ tẹ̀síwájú nípa ti ìgbésẹ̀ yẹn àbí wọ́n fẹ́ dẹ́sẹ̀ dúró lórí ìgbésẹ̀ yẹn. ẹ ò láǹfààní ohun tí wọ́n bá bọ̀ níbi ìpàdé náà lánàá pẹ̀lú alákòóso orílẹ̀-èdè Nàìjíríà. ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní ni o, kò ní dọ̀la. Ọbásanjọ́, èmi gangan fúnra mi ò gbàgbọ́ pé nǹkan rere lè ti pàṣẹ NNPC jáde. Kí ló rí tó yẹ sọ bẹ́ẹ̀? Ta lẹni tó sọ? Ta ló ń bá gbogbo ẹ̀ lẹ́nu àǹfààní láti gbọ́ láàárọ̀? Ọ̀dà ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé wọ́n ti ta wá lólobó lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ayédèrú oògùn kan ló ti gbé òde kan o. Wọ́n ní ká má sún mọ́ bẹ̀ rárá o nítorí ó léwu púpọ̀ lásìkò yìí ní orílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn wo ni wọ́n sín wa nígbẹ́rẹ́ ìpàkọ́ yìí? Kí lorúkọ oògùn tí wọ́n sọ wípé ayédèrú rẹ̀ ti pọ̀ níta? Ẹ láǹfààní láti mọ orúkọ oògùn náà kẹ́ lè ṣọ́ra ṣe nípa ti àwọn oògùn tí à ń rà ní àsìkò yìí. Gbogbo àwọn ìròyìn wọ̀nyí lọ́lọ́kọ̀ òjọ̀kan la máa ṣe bẹ́ẹ̀ mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní àárọ̀ òní. ẹ má gbàgbé o, bí a bá ṣe ń kúrò lábala yìí à ń lọ sí orí pápá ni o láti lọ fún yín ní ìròyìn eré ìdárayá. Kí ló ń ṣẹlẹ̀ lágbo tí àwọn oníròyìn eré ìdárayá? nǹkan kan mẹ́wàá ṣẹlẹ̀. Akọ́nimọ̀ọ́gbá tuntun tí wọ́n ṣẹ̀yàn fún orílẹ̀-èdè Nàìjíríà, àwọn èèyàn ti ń pariwo, wọ́n ti ń pariwo lọ́tùn, wọ́n ti ń pariwo lósì. Kí ló ń sọ lórí rẹ̀? ẹ ó láǹfààní láti gbọ́ tá a bá dé orí pápá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní. Láì dènà pẹ̀lú láì jọba pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ, ẹ jẹ́ ká lọ sí orí pápá ká lọ ṣeré ìdárayá láàárọ̀ òní. ẹ kú ìkàlẹ̀. Padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀. Abala tá a dédò yìí la pè ní abala láti orí pápá. Níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ìròyìn tó bá ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá òun náà láti ṣetán láti máa mú wá fún yín lápá ọ̀dọ̀ tiwa níbí. Ó dá o, ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé látàrí bí wọ́n ṣe yan ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà. Ìjẹ́jẹ́ mọ̀ wípé àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, NASE àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti ń pariwo, ni wọ́n ti ń kùn wípé eléyìí ìdójútì ńlá ni, ìgbádùn ńlá rèé bí wọ́n ṣe lọ mú akọ́nimọ̀ọ́gbá kan tí ó ti fi ìgbà kan rí jẹ́ akọ́nimọ̀ọ́gbá lórílẹ̀-èdè Mali tí wọ́n wá ní pé kó máa kó wa sòdé ní orílẹ̀-èdè Nàìjíríà nípa ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ NASE ti ṣe ń sọ di mímọ̀ fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ní pé ẹ wò ó, ẹ gbìyànjú, ẹ tún èròǹgbà yín pa o nípa ti ẹni tẹ́ ẹ lọ yàn yìí. Kí ló dé? ìbádára kẹtì fún àwọn akọ́nimọ̀ọ́gbá ẹsẹ̀ kòkó wọ̀nyí, kẹtì fún wọn láǹfààní láti máa ṣe bí ó ṣe kí wọ́n ṣe pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. ṣé ẹ wá jẹ́ kí wàhálà wọn ti Austin Eguavoen àti àwọn akẹgbẹ́ rẹ̀ kó lọ lásán ní
wọ́n ní eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ni wọ́n fi ohùn yìí léde fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá látàrí bí wọ́n ṣe lọ yan ẹnìkan tí ń ṣe Eric Chelle gẹ́gẹ́ bí ẹni tí yóò máa kó ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Nàìjíríà Super Eagles sòdí gẹ́gẹ́ bí a ti ṣe rí gbọ́ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ o nípa ti ọ̀rọ̀ akọ́nimọ̀ọ́gbá tuntun èyí tí wọ́n yàn fún orílẹ̀‐èdè Nàìjíríà tó ti fa ariwo dání ní àsìkò yìí. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn abẹ̀ṣẹ́kù bí òjò èyí tó ní ṣe pẹ̀lú ọmọ wa ní orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Anthony Joshua. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ògbóǹtarìgì abẹ̀ṣẹ́kù bí òjò Barry Jones òun ni ó ti ṣe àtìlẹ́yìn fún Tyson Fury ní pé ẹ wò ó tóun àti Anthony Joshua tí wọ́n bá kojú ara wọn níbi ìjà tí gbogbo èèyàn fi ojú sọ́nà sí èmi yàtọ̀ sí ẹ̀yìn Tyson Fury yìí o bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n ti fi ìdí rẹmi sẹ́yìn lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò láìpẹ́ yìí ṣùgbọ́n ó dá mi lójú ní pé tí Tyson Fury àti Anthony Joshua tí wọ́n bá kojú ara wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń polongo rẹ̀ kó wáyé sí ó dá òun lójú pé Tyson Fury yìí ajáwé olúborí tó bá kojú Anthony Joshua gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ má gbàgbé o ní pé Tyson Fury yìí òun ni ìyà jẹ láti ọ̀dọ̀ Alexander Usyk nígbà tí Joshua náà ó jẹ̀yà lọ́wọ́ Daniel Dubois nínú ọdún tí ó kọjá. Eléyìí ni àwọn èèyàn fi wọ́n wòye wípé ẹ wò Tyson Fury àti Anthony Joshua ó kàn wọ́n báyìí káwọn méjèèjì kojú ara wọn. Ẹ dẹ̀ má gbàgbé o níbi tí Anthony Joshua ti ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹni tó kàn fún mi láti bájà nínú ọdún tí a wà yìí òun náà ni kì í ṣẹni méjì Tyson Fury gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ìròyìn yẹn ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó yá o ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀síwájú níbi tí ẹnìkan ó mà ti ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 ìyẹn World Cup ló máa jẹ́ àgbágbẹ̀yìn mi o fún orílẹ̀-èdè tí mo yàn láàyò. Orílẹ̀-èdè wo ni orílẹ̀-èdè rẹ̀ gangan? Orílẹ̀-èdè Brazil ni o. Ọmọ orílẹ̀-èdè Brazil tó ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Saudi Arabia ìyẹn Neymar Junior òun ló mà ti fi ohùn léde wípé ẹ wò ó ẹ má jẹ́ ká tanra wa ẹ má jẹ́ ká fọ̀rọ̀ gùn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó dá mi lójú wípé orílẹ̀-èdè ní Brazil a máa ṣe kíni a máa yanyan síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé bó tilẹ̀ jẹ́ wípé gbogbo èyí ṣe ségesège ní àsìkò yìí ṣùgbọ́n ó dá mi lójú ní pé a máa ṣe kíni a máa gbá wọn débẹ̀. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ó ṣeé ṣe o àrùn kìntẹ̀ ń ṣe wípé ó ṣeé ṣe ó máa jẹ́ àgbágbẹ̀yìn mi tá bá sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìyẹn World Cup gẹ́gẹ́ bí Neymar Junior ti ṣe sọ eléyìí di mímọ̀ wípé àǹfààní ńlá tí mo fẹ́ rí yìí èmi náà gbọ́dọ̀ ṣe àmúlò rẹ̀ dáadáa ní pé àti ìsinyìí ni mo gbọ́dọ̀ ti máa gbìyànjú láti rí pé èmi àti àwọn akẹgbẹ́ mi lórílẹ̀‐èdè Brazil àdé ibi ìdíje ife ẹ̀yẹ àgbáyé náà. Bákan náà níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ náà ni Neymar Junior ó ti sọ di mímọ̀ pé ẹ wo ẹ má lọ máa rò ó ẹ tẹ̀ má jẹ́ kó wá sí ọkàn yín rárá ní pé mo fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tàbá sọ̀rọ̀ nípa Luis Suarez àti Lionel Messi tí wọ́n wà ní ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami lásìkò yìí. Neymar Junior ló ti wá sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo ẹ̀yin èèyàn ti ń pariwo rẹ̀ wípé ó ṣeé ṣe o kéèmí náà lọ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ mi tẹ́lẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ṣùgbọ́n eléyìí ò ṣeé ṣe lásìkò yìí mọ́ bó tilẹ̀ jẹ́ pé mo nífẹ̀ẹ́ àwọn méjèèjì púpọ̀. Ẹ wo Neymar Junior ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ohun tó sọ ni wípé òun yóò máa gbá ìdíje ife ẹ̀yẹ ti ọdún 2026 ìgbẹ̀yìn gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Brazil. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Spain níbi tí ẹnìkan ti ń sọ̀rọ̀ lórí ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Carlo Ancelotti òun ni
ni ó ti sọ di mímọ̀ pé ẹ wò ó ìjìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n fún Vinicius Junior wípé kò ní fi ẹsẹ̀ kan bọ́ọ̀lù níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ó ti burú jù, kò yẹ kí eléyìí kó tó bẹ̀ rárá, kí ló dé, kí la gbé kílẹ̀ jù, gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ má gbàgbé wípé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Valencia tí wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 2-1 ní Vinicius Junior ti gba káàdì pupa tí wọ́n fi lè dànù kúrò lórí pápá látàrí ọ̀rọ̀ kan èyí tó lọ sọ sí aṣọ́lé ikọ̀ agbábọ́ọ̀lù Valencia. Níbi tí ọ̀rọ̀ wá dé dúró yìí, ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbà rẹ̀ ló ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó ìfẹsẹ̀wọnsẹ̀ kojú Las Palmas Real Valladolid tó máa wáyé nínú oṣù tí a wà yìí kò ní sí ẹni tí ń ṣe Vinicius Junior níbẹ̀, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. Ẹ wò ó ìjìyà ẹ̀ṣẹ̀ yóò ti lágbára jù, kò yẹ kí ó le tó yìí. Ẹ bá mi bí léèrè ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tó máa pàdánù, ṣé ó lágbára ní tòótọ́ àbí kò lágbára? Ẹ fi sí abẹ́ comment section wa káwa náà wò ó bóyá lótìtọ́ àti lódodo ni. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì níbi tí ọ̀rọ̀ kan ti ń ṣe bí ọ̀rọ̀ o. Ẹ má gbàgbé Lapetic òun ni wọ́n ti lé kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù West Ham. Ní báyìí wọ́n ti wá ń sọ ọ́ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United ni wọ́n ti ń fi ojú sọ́nà wípé àwọn fẹ́ gbé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Graham Potter. Àwọn fẹ́ gbìyànjú láti gbé wọlé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí. Ní àná òde yìí ni wọ́n ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Julian Lopetegui òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti fi ọwọ́ òsì júwe ilé fún o wípé kó máa lọ àwọn ò fẹ́ mọ́, àwọn ò nídìí iṣẹ́ rẹ̀ mọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù West Ham. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ wípé ẹni tó kàn báyìí òun náà ni akọ́nìmọ̀gbà náà fún ikọ̀ agbábọ́ọ̀lù Brighton Chelsea ìyẹn Graham Potter ni wọ́n ti sọ di mímọ̀ pé òun gangan ló ṣeé ṣe kó jẹ́ wípé yóò máa jẹ́ ẹni tí ó máa gba iṣẹ́ akọ́nìmọ̀gbà tuntun yìí nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti West Ham. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. Ẹ wò ẹ jẹ́ ká wò ó bó ṣe máa rí fún ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United tí wọ́n bá fẹ́ ṣe kíni, tí wọ́n bá fẹ́ kéde ẹni tí yóò máa jẹ́ akọ́nìmọ̀gbà tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù náà. Mo ní kí n fi tó yín létí ni tọ́rọ̀ bá ṣe ń lọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí máa jẹ́ kí ẹ máa mọ̀ sí i gẹ́gẹ́ bí a ti ṣe máa mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú kí n sọ di mímọ̀ fún yín wípé eléyìí náà ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ikọ̀ Barcelona. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé lánàá òde yìí ní ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Bilbao níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìdíje tí wọ́n pè ní Super Cup Final, ìyẹn ìpele tó kángun sí ìpele àṣekágbá. Wọ́n jáwé olúborí o, wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Bilbao pẹ̀lú àmì ayò 2-0 ni wọ́n fi na ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Ẹni tí ń ṣe Gavi àti agbábọ́ọ̀lù Lamine Yamal ọmọ tí wọ́n sọ àwọn méjèèjì yìí ni wọ́n gbá góòlù méjèèjì wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona láti rí pé àwọn jáwé olúborí, àwọn sì ṣe kíni, àwọn pèrègede sí ìpele àṣekágbá final ní orílẹ̀-èdè Saudi Arabia níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Bákan náà ẹ má gbàgbé o ní pé ẹni tí ó kàn báyìí, àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó kàn láti kojú ara wọn ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final ní Real Madrid àti Mallorca. Ẹni tó bá wá jáwé olúborí láàrin àwọn méjèèjì lónìí ni yóò máa lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní ọjọ́ àìkú Sunday, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nígbà tí wọ́n ṣe àṣeyọrí ìtàn lánàá. Ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Hansi Flick ó mà sọ̀rọ̀, ó ní ẹ wò inú mi dùn ayọ̀ mi kún torí àwọn agbábọ́ọ̀lù mi yìí wọ́n bà mí lójú jẹ́ o, wọ́n jẹ́ kí n kábàámọ̀ ní pé mo mú wọn sí orí pápá, gẹ́gẹ́ bí Hansi Flick ti ṣe sọ di mímọ̀ ní àná òde yìí. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tara ṣẹ̀ṣà lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Lánàá òde yìí ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool pẹ̀lú àmì ayò 1-0 ní ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur fi na ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool pẹ̀lú ní pápá ìṣeré ti ikọ̀ agbábọ́ọ̀lù West Ham Tottenham United. Ẹni tí wọ́n ṣe balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ìyẹn Van Dijk òun ló ti sọ ọ́ di mímọ̀ wípé wò ó ní
ní nǹkan kan tí àwọn èèyàn ń bèrè lọ́wọ́ mi wípé kí ni mo lọ sọ fún adarí ayò ìyẹn referee níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àná nígbà tí wọ́n nà wá pẹ̀lú àmì ayò ẹyọ kan sí òdo. Van Dijk yìí ló ti wá jáde sí gbangba wálé à ó ní ẹ wò ó Lucas Bagba yìí góò kan ṣoṣo tó gbá wọlé yìí òun gangan ni ó jẹ́ kí wọ́n ṣẹ́ wa légun ẹ̀yìn. Ó ní lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà òun lọ bá adarí ayò òun sì sọ fún un pé ó yẹ kó ti lé agbábọ́ọ̀lù náà dànù torí àṣìṣe kan èyí tó ṣe ní ìfẹsẹ̀wọnsẹ̀ àná. Eléyìí ní Van Dijk fi wá sọ di mímọ̀ sí gbangba wálé à ń pẹ́ wò ó ti ṣẹlẹ̀ wọ́n ti nà wá náà nìyẹn ẹ má gbàgbé o ní gbókù abala ẹlẹ́ẹ̀kejì second leg àwa náà ṣe kí ni àáfojú wọn rí màbo gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool sọ lẹ́yìn tí wọ́n jẹgbà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur ní àná. Ẹ má gbàgbé o abala ẹlẹ́ẹ̀kejì yóò máa wáyé nínú oṣù kejì ọdún tí a wà yìí gangan ní Liverpool jẹ̀yà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham, Newcastle náà ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Ẹ wò ẹ jẹ́ ká wo bí abala ẹlẹ́ẹ̀kejì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò ṣe máa rí níbi ìdíje Carabao Cup. Ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú ẹ jẹ́ kí n fi lé ìkádìí ẹ̀lẹ́ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Victor Osimhen náà ní o nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àwọn náà máa ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi orúkọ sílẹ̀ fún Victor Osimhen ní pé àwọn náà àwọn fẹ́ rà ó àwọn fẹ́ jẹ́ kó gbórí wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool gẹ́gẹ́ bí ìròyìn yẹn ti ṣe gbé síta kàṣàgbà ní pé ẹ wò ó ohun tó wà nílẹ̀ lásìkò yìí ni pé ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n ti ń rò ó lọ́kàn ara wọn pé Victor Osimhen ló kàn láti fi rọ́pò agbábọ́ọ̀lù Darwin Núñez ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣeéṣe kó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan ní orílẹ̀-èdè Saudi Arabia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ ọ́ di mímọ̀ pé ẹ wò ó àwa gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ẹni tí a fẹ́ fi rọ́pò agbábọ́ọ̀lù yìí òun náà ni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor Osimhen. Ẹ jẹ́ ká wò ó ibi tí ọ̀rọ̀ náà yóò padà yọrí sí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní àárọ̀ òní. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìròyìn eré ìdárayá fún ti àárọ̀ òní labala láti orí pápá gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ìròyìn yẹn tán ìròyìn yẹn ṣẹ́kù gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ìròyìn ayọ̀wò ló dé fún wa lórí oúnjẹ lórí orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nìí ni kò ní dọ̀la. Bákan náà ẹ wá gbọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ wípé ó ti ń ṣe àwọn àtúnṣe kan lórílẹ̀-èdè Nàìjíríà tí ò dẹ̀ mú ariwo dání. Irú àtúnṣe wo irú ìfilọ́lẹ̀ wo ló ń ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà tí ò mú ariwo dání ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ṣé ẹ rántí ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ lánàá tó ń jà lórí ẹ̀rọ ayélujára ibi tí olùkọ́ obìnrin kan ó ti ṣe bẹ́ẹ̀ ó ti gbá akẹ́kọ̀ọ́ ọmọ ọdún mẹ́ta ó ti gbá létí ìgbésẹ̀ wo ni wọ́n gbé lé arábìnrin yìí ẹ ní àǹfààní láti gbogbo ẹ̀ ní àárọ̀ òní ni kò ní dọ̀la. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ pé nígbà kejì àṣírí Ọbásanjọ́ ààrẹ àná àṣírí wọn ti tú o níbi tí wọ́n ti lẹ̀ dí àpòpọ̀ pẹ̀lú èèyàn kan láti yọ gómìnà kan ní ilẹ̀ Yorùbá kúrò ní ipò. Báwo làṣírí ṣe tú ta ló tú àṣírí yìí síta ẹ gbọ́dọ̀ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Kí wọ́n tún ṣèyẹn nìkan ẹlòmíì tún sọ wípé èmi àti Ọbásanjọ́ láti sọ di mímọ̀ pé nǹkan rẹ̀ kò lè ti bí ibùdó ìfọ́pọ̀ ìlú orílẹ̀-èdè Nàìjíríà jáde o èmi àti wọn lájọ sọ nígbà náà. Ọbásanjọ́ bàbá èyí tún pọ̀ ju ẹ gbọ́dọ̀ gbọ́ bí gbogbo ẹ̀ ṣe rí ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la torí ènìyàn lọ dí kíbọ̀dì ohun dùrù ní ilé ìjọsìn ló wá di wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ òfin gbé o oríṣiríṣi àwọn ènìyàn yẹn lọ́kùnrinlẹ̀ ní àárọ̀ òní tẹ gbọ́dọ̀ láǹfààní láti gbọ́ lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn kí n bá dé kí wàá máa tẹnubọ àwọn ènìyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ẹ kú ìkàlẹ̀. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV bàbá gbàgede ìmọ̀ TV Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60
BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ó dá ẹ jẹ́ ká tẹ̀sọ́ wájú. Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà láti tẹ̀sọ́ wájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀ tẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tẹ̀ṣẹ̀ṣẹ̀ ń yí síbẹ̀ abala tá a ti máa túṣu désàlẹ̀ kókó òun la wà yìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó yá o láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ jẹ́ kí n sáré ṣe bẹ́ẹ̀ kí n yànnàná ẹ̀kún yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní wípé ẹnìkan ó mà ti sọ̀rọ̀ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó sọ di wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wà ní ipò agbára ṣùgbọ́n òun kọ́ ló wà nínú ìṣèjọba tó ń wà lórí oyè báyìí tàbí ó sọ eléyìí di mímọ̀. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP níbi ètò ìdìbò sí ipò aláṣẹ tí ó wáyé kọjá, òun náà ló mà ti jáde sí gbangba wálé ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọọba Adéwọlé Adébáyọ̀ ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wà ní agbára ṣùgbọ́n òun kọ́ ló wà nínú ìṣèjọba tó wà lórí àlééfà lásìkò yìí. Ẹni tó sọ eléyìí di mímọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Àbújá, Adébáyọ̀ sọ di mímọ̀ wípé ẹ wò ó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àfojúsùn rẹ̀ ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń yàtọ̀ díẹ̀díẹ̀ ó ti ń fi àwọn ọ̀nà kan fi tán ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń kojú ní àsìkò yìí. Bákan náà ló sọ di mímọ̀ pé ẹ wò ó lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé oríyìn fún àwọn àtúnṣe kan èyí tí ó ṣe bẹ́ẹ̀ tó ń wáyé ní olúùlú lẹwa Àbújá àti ẹ̀ka ètò abẹ́lé ìyẹn Ministry of Interior gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó àwọn ẹ̀ka méjèèjì wọ̀nyí ni wọ́n ṣiṣẹ́ takuntakun nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó òun ò ní gbà o nítorí pé ààrẹ kọ́ ló wà nínú ìṣèjọba tó wà lóde lásìkò yìí, ọkọ̀ fi sí ipò agbára ni gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀. Wọ́n ní wọ́n wá ń lo agbára yìí wọ́n wá fi ń ṣe ìṣèjọba tó wà nílẹ̀ lásìkò yìí. Wọ́n ní eléyìí ni ó tún fi agbára rẹ̀ ó tún fi ń ṣe àwọn nǹkan mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun ò sọ wípé ìṣèjọba òde òní wọn kò ṣe dáadáa o ṣùgbọ́n àwọn ibìkan wà tó jẹ́ pé ó kù ká tó fún àwọn ìṣèjọba tó wà lórí oyè yìí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. Ó wá sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò ó àwọn iléeṣẹ́ méjì yìí àwọn gangan ni wọ́n ń gbìyànjú láti ṣiṣẹ́ jù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú SDP ọmọọba Adébáyọ̀ ni ó ti sọ eléyìí di mímọ̀ wípé ẹ wò ó ààrẹ ló wà ní ipò agbára, Tinubu ló wà ní ipò agbára ṣùgbọ́n nǹkan ló wà nínú ìṣèjọba òde òní. Ẹ lọ sínú ìwé ìròyìn Daily Trust ní àárọ̀ òní tẹ́lẹ̀ náà lọ ṣe kí ni tẹ́ lọ ṣẹ̀rí rẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn ilé-iṣẹ́ ìkànsí ara ẹni tí wọ́n fẹ́ ṣe nǹkan tó lágbára púpọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣe àfikún owó mùdámùdá kan fún àwọn oníbàárà wọn lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ dé dúró lánàá òde yìí ni alákòóso fún ọ̀rọ̀ ìkànsí ara ẹni àti ètò ọrọ̀ ajé ìgbàlódé digital economy Bọ̀sún Tìjání ni ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn aṣojú ilé-iṣẹ́ ìkànsí ara ẹni lórílẹ̀-èdè Nàìjíríà lórí wípé wọ́n fẹ́ fi owó kún àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú owó mùdámùdá tó fi mọ́ owó ìpè fún àwọn oníbàárà wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbi ìpàdé náà ni a ti rí àwọn aṣojú ilé-iṣẹ́ MTN, Airtel, Globacom, Nine Mobile àti àwọn ilé-iṣẹ́ ìkànsí ara mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà ní tí wọ́n ṣe ìpàdé náà lánàá. Níbi ìpàdé náà ni àwọn aṣojú wọ̀nyí ni wọ́n ti sọ di mímọ̀ fún àwọn àjọ tó péjú pésẹ̀ síbi ìpàdé náà bí àjọ NCC àti àjọ tó ń rí sí ìmọ̀ ẹ̀rọ tí a mọ̀ sí NITDA. Níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀
pé ẹ wò ó afẹ́rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tètè jáwé sóbì kí wọ́n bá wa bu ọwọ́ lu ìgbésẹ̀ wa kó lè di òfin ká lè fi owó kún gbogbo ohun tí wọ́n tá a fẹ́ fi owó kún lórílẹ̀-èdè Nàìjíríà nípa ti ètò ìkànsí ara ẹni ẹ̀hán ni ẹ wò ó ohun tá à ń kojú lásìkò yìí láti gbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yọwọ́ ìrànwọ́ orí epo kúrò àti bí owó náírà ṣe ń ṣe bákanbákan lásìkò yìí ló jẹ́ kí àwọn fi èròǹgbà yìí ló jẹ́ kí àwọn fi léde gẹ́gẹ́ bí àwọn iléeṣẹ́ ìkànsí ara nìyí ti ṣe sọ ọ́ di mímọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ ọ́ di mímọ̀ sí iwájú wọn ní ẹ wò ó ti pẹ́ ta ti ṣerú nǹkan báyìí sẹ́yìn ọdún 2013 láti ṣerú nǹkan báyìí sẹ́yìn ẹ wò ó àsìkò ti tó àwọn nǹkan wà nílẹ̀ tá a fẹ́ fi owó ṣe àwọn iléeṣẹ́ ìkànsí ara ẹni wọ́n ké gbàjáde o wọ́n sọ̀rọ̀ sókè ní pé àwọn fẹ́ ṣe àtúnṣe nípa ti owó nǹkan mùdàmúdà kan táwọn fẹ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé ìròyìn Daily Post òun ni mo ti láǹfààní láti kà á ní àárọ̀ òní ó yá o ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú eléyìí ló tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí ẹnìkan sọ lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń ṣe àwọn àtúnṣe kan ní orílẹ̀-èdè Nàìjíríà tí ò dẹ̀ mú ariwo dání rárá ṣé lótìtọ́ ni ẹnìkan tó jẹ́ olóyè gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Joe Igboke òun ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti mú àwọn nǹkan bíi ìdájọ́ òdodo àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ohun tó ní ìtumọ̀ wá sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ti àwọn àtúnṣe tí ó ń ṣe èyí tí kò mú ariwo dání rárá òkè lè sójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Facebook níbẹ̀ ni Igboke ti sọ di mímọ̀ pé pààtì píbàtì ó ń ṣe àtúnṣe lórílẹ̀-èdè Nàìjíríà láì ṣe kíni láì mú ariwo dání ní orílẹ̀-èdè Nàìjíríà ó sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó eléyìí gangan ni a fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà bí ẹ kò bá gbàgbé nínú oṣù kejìlá ọdún tí ó kọjá ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ilẹ̀ Yorùbá ni wọ́n ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rí i pé ó jẹ́ kí ilé ayé ó jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìtumọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sì gbọ́dọ̀ ṣe àwọn nǹkan ní kíákíá nípa ti ètò ọrọ̀ ajé àti ètò òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà kó lè mú ayé ní ìtumọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2025 eléyìí ló tún mú kí ẹgbẹ́ Afẹ́nifẹ́re wá ké sí gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ wò ó ẹ má jẹ́ kí a wọ ohun tí ó máa dàbí pé à ń kábàámọ̀ lọ́jọ́ iwájú pẹ̀lú àwọn nǹkan kan tí ń ṣe lásìkò yìí èyí tí wọ́n tún fi mẹ́nuba ìṣẹ̀lẹ̀ títẹ̀mọ́lẹ̀ pa èyí tó ń wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tí ó kọjá ẹ wò ó wọ́n wá sọ di mímọ̀ ibi tí wọ́n sọ di mímọ̀ dé òun náà ló wá mú kí Joe Igboke ó wá fi ọ̀rọ̀ náà léde láti dá gbogbo àwọn ará bíi lóhùn wípé ẹ wò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń ṣe àtúnṣe lórílẹ̀-èdè Nàìjíríà kò kọ̀ ṣe kí ni kò pariwo rẹ̀ ní Joe Igboke òun ló sọ eléyìí láti fi èsì sí gbogbo àwọn ọ̀rọ̀ kan èyí tí wọ́n sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú ìwé ìròyìn Vanguard òun ni mo ti rí ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ó yá o ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n mú ìròyìn eléyìí náà ó tún ṣe bẹ́ẹ̀ ó lágbára púpọ̀ àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lórílẹ̀‐èdè Nàìjíríà NAFDAC ó yẹ súnmọ́ bí o ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ ká tara wa lólobó ẹ jẹ́ ká síra wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ nípa ayédèrú oògùn kan èyí tí wọ́n sọ pé ó ti gbòde kan báyìí o a sì gbọ́dọ̀ jìnnà sí irúfẹ́ oògùn yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi léde wọ́n ní ẹ wò ó oògùn kan tí wọ́n pè ní amoxicillin òun ni wọ́n pe oògùn náà wọ́n ní ohun náà ni ó ti ṣòro fún wa báyìí láti máa lò torí ohun tó máa dá sí àgọ́ ara ẹni kò kì í ṣe kékeré gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ìpàdé wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Àbújá lánàá níbẹ̀ ni adarí gbogbogbò fún àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ ni wọ́n ti fi ọ̀rọ̀ náà léde wípé níbi tọ́rọ̀ dé dùn yìí àwọn yóò fi tó àjọ elétò
ìlera lágbàáyé WHO àwọn yóò fi tó wọn létí o láti tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ oògùn yìí èyí tí wọ́n kó wọlé láti ilẹ̀ òkèrè gẹ́gẹ́ bí Adéyẹyè ti ṣe wá sọ di mímọ̀ wípé àjọ NAFDAC wọ́n ti gba díẹ̀ yẹn sáǹpù àwọn oògùn wọ̀nyí wọ́n sì ti mú lọ sí inú yàrá àyẹ̀wò laboratory láti máa ṣe àyẹ̀wò tó tọ́ lórí àwọn oògùn wọ̀nyí kí wọ́n tó tẹ̀síwájú nípa ti àwọn nǹkan mìíràn tí wọ́n lè sọ lórí oògùn yìí tó ti jẹ́ ayédèrú. Ọ̀jọ̀gbọ́n Adéyẹyè ó wá fi dá gbogbo àwọn ará ìlú lójú wípé wò ìgbìyànjú ti ń lọ o láti rí pé àwọn nǹkan bí oògùn yìí wọn kò pọ̀ dáadáa nípele ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ó wá rọ gbogbo àwọn ilé ìtajà oògùn àti àwọn èèyàn tí wọ́n máa ń pò oògùn pọ̀ wípé wò ó lásìkò yìí ẹ jẹ́ ká jìnnà sí ohun tó ní ṣe pẹ̀lú oògùn amosilíìnì ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ tí ó lè ṣe ìpalára fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n fi ọ̀rọ̀ léde o wọ́n kìlọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ NAFDAC wọ́n sín wa nígbẹ́rẹ́ ìpàkọ́ o wọ́n ní ẹ ṣọ́ra o lórí ayédèrú oògùn kan tí ó ń jẹ́ amoxicillin èyí tí ó ti kún gbogbo ọjà lásìkò yìí wọ́n ní ká jìnnà sírú oògùn yìí o torí ó ṣe bẹ́ẹ̀ ó léwu púpọ̀ láti máa lò ó lásìkò yìí. Mo jíṣẹ́ o mo wíire àbí mi ò wíire mo wíire o nínú ìwé ìròyìn Vanguard òun ni mo ti rí ní àárọ̀ òní kódà ìwé ìròyìn Daily Post àwọn náà gbé tẹ́yìn náà bá fẹ́ kà á ẹ lọ síbẹ̀ láti lọ kà á ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹnìkan tó ti ń pariwo sókè ilé mi mo wà ó tí mo ti yan tí mo ti jẹ tí mo ti mu tí mo sì ń gbádùn ara mi èmi ò sí lọ́dọ̀ àwọn ọlọ́pàá o wọn sì fi ọwọ́ òfin gbé mi rárá o ní ilé mi. Ẹni tó ti jẹ́ adíje dupò ààrẹ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi òun ló ti tako ìròyìn ẹlẹ́jẹ̀ kan tí àwọn èèyàn kan gbé káàkiri ní pé ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni wọ́n ti wá fi ọwọ́ gbé òun ní ilé òun ní ìlú Onitsha ìpínlẹ̀ Anambra. Ẹni tí ó wá jẹ́ adíje dupò ààrẹ àná yìí Peter Obi ló ti wá sọ di mímọ̀ wípé ẹ wò ó etí òun ti kún òun ti gbọ́ wípé lótìtọ́ àti lódodo pé wọ́n ti wá gbé òun nílé òun kó tó wá fi ọ̀rọ̀ náà léde ní àná lójú òpó abẹ́yẹ̀fò Twitter X rẹ̀. Obi wá ké sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ wò ó ẹ dákun ẹ dábọ̀ ẹ gbójú ẹ̀kọ́ tí kún sí ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé káàkiri yìí wípé wọ́n ti wá fi ọwọ́ òfin gbé mi. Ìròyìn irọ́ ni o wọn kò fi ọwọ́ òfin gbé mi kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo wà nínú ilé mi ní ìlú Onitsha ìpínlẹ̀ Anambra tí mo sì ń gbádùn ayé ara mi nǹkan kan ṣe mí o. Ó ní eléyìí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọn yóò máa gbé fẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ yìí káàkiri. Wọ́n ní ó ṣẹlẹ̀ nínú ọdún 2024 nígbà tí òun wà ní orílẹ̀-èdè Rwanda. Wọ́n sọ pé wọ́n ti gbé òun tí òun sì wà ní orílẹ̀-èdè Rwanda. Wọ́n ní gbogbo eléyìí ìròyìn tí wọ́n fẹ́ fi ṣe àwọn èèyàn lọ́nà tí kò sì ní ẹsẹ̀ ńlẹ̀ ni. Ẹ má gbàgbé ní pé ṣáájú ni Peter Obi ti ké gbàjarè wípé wọ́n ń dúnkokò wọ́n lépa ẹ̀mí òun wọ́n lépa mọ̀lẹ́bí òun tó wá di wípé ọ̀rọ̀ yìí fa ariwo dé ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé ní gbogbogbò sí fún ètò ìpolongo ẹgbẹ́ òṣèlú APC mọ́kà tó sọ di mímọ̀ pé irọ́ ni o àwọn kankan ò dúnkokò mọ́ Peter Obi. ẹ wo Peter Obi sọ̀rọ̀ sókè o wọn ò fi ọwọ́ òfin gbé mi o ilé mi ni mo wà tí mo ti ń jẹ ìgbádùn ara mi. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nínú ìwé ìròyìn Punch tí wọ́n punch ẹ̀ síta ní àárọ̀ òní. Ó yá o ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú o ẹ jẹ́ kí n sọ eléyìí di mímọ̀ fún yín tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn àgbẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbo ni eléyìí ti wá o? Ilẹ̀ Yorùbá ni eléyìí ti ṣẹ̀ wá. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé wọ́n ti sọ̀rọ̀ sí àwọn gómìnà kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wá gbọ́ o ẹni tí ó jẹ́ alága tuntun tí wọ́n ṣẹ̀ dìbò yàn fún ẹgbẹ́ àwọn olóhùn ọ̀sìn ní ìpínlẹ̀ Ògùn Poultry Association of Ogun State Yínká Lawal òun ló ti fi ọjọ́rú àná rọ ìjọba òde yìí ìyẹn ìjọba ìpínlẹ̀ Ògùn wípé ẹ dákun
àti ẹ̀yin àti àwọn akẹgbẹ́ yín pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ jẹ́ gómìnà ẹ dákun ẹ má ná owó yàfùnyàfù mọ́ sórí ọkọ̀ SUV tí ò ṣe bẹ́ẹ̀ tí ò ní wúlò lọ́pọ̀ ìgbà fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wò ó nínú ọdún tuntun tá a wà yìí ẹ ná owó yìí sórí ẹ̀rọ katakata ẹ fi ra àwọn ọkọ̀ wọ̀nyí láti fi ṣe ìmúgbòòrò fún ètò oúnjẹ àti ìpèsè oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Lawal òun ló sọ eléyìí di mímọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ nínú àtẹ̀jáde tó fi léde wípé ẹ wò ó ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Ìṣọwọ́ tí ebi ṣe ń pa àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe kékeré, a sì nílò kí àwọn àgbẹ̀ wà lóko kí wọ́n máa ṣe ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oko kí oúnjẹ lè wà lọ́pọ̀ yanturu. Gẹ́gẹ́ bí arákùnrin yìí ṣe ti sọ di mímọ̀, ó ní àwọn gómìnà wa wọ́n kò máa ra ọkọ̀ bọ̀gìnì tí wọ́n dẹ̀ nírò ti àwa ará ìlú. Òun wá fẹ́ fi àsìkò yìí rọ̀ wọ́n ń gbé wò ó àwọn ọkọ̀ ńláńlá SUV tẹ́ rà ó ti tó gẹ́ o. ẹ ṣe ohun tó ń dàbí ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ láti ra ohun tí ó jẹ́ ọkọ̀ katakata láti máa mú ìdàgbàsókè bá ìpèsè oúnjẹ kẹsì bá wa yanjú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ebi ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó sọ̀rọ̀ ilẹ̀kùn gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀, ó ní ẹ wò ó láti yanjú ìṣòro ètò ààbò oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà ó kù sọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ ní ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó sọ ó ilẹ̀kùn gẹ́gẹ́ bí ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Abẹ́òkúta. ẹ lọ ra ẹ̀rọ katakata fún àwọn àgbẹ̀ kẹyẹ kówó lé ọkọ̀ SUV mọ́. ẹni tí ń ṣe alága ẹgbẹ́ àwọn ohun ọ̀sìn pọ́tì ló sọ eléyìí di mímọ̀ fún àwọn ìjọba ìpínlẹ̀. ẹ lọ sínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní kí ẹ lọ kà á. ẹ wo ìròyìn wà nílẹ̀ lọ́pọ̀ yanturu tí mo fẹ́ fún yín ní àárọ̀ òní. ohun tó ṣẹlẹ̀ nígbà tí olùkọ́ yẹn tó gbá ọmọ yẹn lójú lẹ́ẹ̀mẹ́ta àbí ó jù bẹ́ẹ̀ lọ, kí ló ṣẹlẹ̀ gangan? ṣé wọ́n ti mú arábìnrin yìí àbí wọ́n sì ń gùn níran nípa ti ìlànà òfin? ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn-ún bí n bá dé kí wá bẹ̀rẹ̀ sí ní yànnàná àwọn ìròyìn yẹn. àṣírí Ọbásanjọ́ tó tú ibo ló tú sí, ta ló tú àṣírí náà? ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. ẹ kú ìkàlẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin yan wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀. níbí láti máa tẹ̀sọ̀wọ́jú. Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà láti tẹ̀sọ̀wọ́jú tó bá ní ṣe pẹ̀lú ìròyìn tí a ti ń ṣe bẹ́ẹ̀ fún yín ní àárọ̀ òní. ó yá o, ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé lánàá òde yìí ẹ̀yin tí ẹ bá mọ ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ wá, ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n fi yọ̀nà ẹ̀ fún yín dáadáa. ní àná òde yìí ní ilé ẹ̀kọ́ kan tó fìdí kalẹ̀ sí ìlú Ìkòròdú ní fọ́rọ̀ kan ti jáde láti bẹ̀ níbi tí olùkọ́ obìnrin kan ti ń na akẹ́kọ̀ọ́ èyí tí ó jẹ́ ọmọ ọdún 3 tó ti ń gbà nígbà tí ńláńlá bí ẹni wípé àgbàlagbà ni ó ń nà lórúkọ wípé à ń kọ́mọ níṣẹ́ a ò kọ́mọ níṣẹ́. òun ló wá di wípé ó ṣe bẹ́ẹ̀ fọ́nrán rẹ̀ jáde o lórí ẹ̀rọ ayélujára ló bá bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri. agbára ẹ̀rọ ayélujára ó lágbára púpọ̀ ni mo lè sọ. ẹ wò ó ká tó ṣẹ́jú pẹ́ o, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá arábìnrin yìí káàkiri
káàkiri ní àná òde yìí pé ṣé abiyamọ lélẹ́yìí àbí ẹni àgbà ni arábìnrin yìí tó ń na ọmọ báyìí gẹ́gẹ́ bí ẹni wípé ó na àgbàlagbà kódà kò gbọ́dọ̀ na àgbàlagbà ní ọ̀nà tí ó fi na ọmọdékùnrin yìí ẹni ọdún mẹ́ta tó orúkọ rẹ̀ ń jẹ́ Àbáyọ̀mí Michael ti ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Christ Methodist School ní ìlú Ìkòròdú. ẹ wò ó nígbà tí fọ́nrán yìí yóò jà rìnrìn káàkiri débi tó yẹ kó jà rìnrìn dé ló bá di wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá bẹ̀rẹ̀ sí ní pariwo irú eléyìí kò gbọ́dọ̀ dúró lásán o a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ẹ lọ fi ọwọ́ òfin gbé o arábìnrin yìí tí ó na ọmọ akẹ́kọ̀ọ́ kékeré yìí ní ìnàkúnà lórúkọ wípé òun fẹ́ kọ́ níṣẹ́ àbí ọmọ kò mọ nǹkan kan tó yẹ kó bá ṣe ní pẹ̀lẹ́kùtù ló bá di pé gbàásgbò ló ń kó ìgbámú ìgbátí fún arákùnrin yìí tí ń ṣe Michael ọmọ ọdún mẹ́ta. ẹ wò ó nígbà tí wọn yóò fà á lọ fà á bọ̀ wọ́n padà ṣe o wọ́n padà rí ọwọ́ tó arábìnrin yìí ní àná òde yìí nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì sọ ọ́ di mímọ̀ pé ẹ wò ó lórúkọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ni a wá láti sọ ọ́ di mímọ̀ fún wọn pé you are under arrest gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ọ́ di mímọ̀ nígbà tí ọ̀rọ̀ náà yóò fi lọ títí ẹni tí wọ́n ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyẹn Benjamin Hundeyin ló wá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ẹ wò ó lótìtọ́ àti lódodo olùkọ́ tíjà yìí ó ti wà ní kọ́lọ́fín àwọn ọlọ́pàá a sì ti ń fi ọ̀rọ̀ kó nífúnyọ̀yọ̀ nípa ti iṣẹ́ ìwádìí tí à ń ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n ní ẹ wò ó ẹ lọ fọkàn balẹ̀ láìpẹ́ láìjìnà tá a bá parí gbogbo ohun tó yẹ ká ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú olùkọ́ tíjà yìí tó hùwà láabi yìí á jẹ́ kí ẹ mọ̀ ìgbésẹ̀ tó kàn ṣùgbọ́n ìdájọ́ òdodo láàfi ṣe kíni láàfi ọ̀rọ̀ náà ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ má gbàgbé o ní pé eléyìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ló jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa sọ di mímọ̀ wípé ṣé ààbò wà fún àwọn ọmọ wa ní ilé ẹ̀kọ́ báyìí báwo ni àwọn ẹni tó yẹ wípé wọ́n yẹ kí wọ́n máa tọ́ àwọn ọmọ wa sọ́nà nípa ti ètò ẹ̀kọ́ ó wá di wípé àwọn ni wọ́n ń na àwọn ọmọ nínàkúnà ẹ wò àyíká wa fún àwọn ọmọ wa ṣé ààbò dájú lápá bẹ̀ yẹn ẹ wò ó ká tó ṣẹ́jú pẹ́ nígbà tí ọ̀rọ̀ yìí yóò fi gba orí ẹ̀rọ ayélujára kan àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ọmọ ní ilé ẹ̀kọ́ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọmọ wọn kúrò lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wò ó ọ̀rọ̀ yẹn gùn ẹ̀yin náà ti mọ bí tó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣe àlàyé ẹ̀ fún yín wọ́n ti fi ọwọ́ òfin gbé olùkọ́ ìyẹn tíṣà tó na ọmọ ọdún mẹ́ta bí ẹni náà àgbàlagbà lórí wípé ó ń kọ́ ní iṣẹ́ kan àbí iṣẹ́ kejì gbàsgbòs ló bẹ̀rẹ̀ sí ní na ọmọdébìnrin yìí àwọn ọlọ́pàá wọ́n ti lọ fi ọwọ́ òfin gbé o gẹ́gẹ́ bí àti ṣe rí gbọ́ nínú ìwé ìròyìn Vanguard kódà ìwé ìròyìn Daily Post wọ́n gbé ní àárọ̀ òní ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ síbi tí ọ̀rọ̀ eléyìí ó mà ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọbásanjọ́ ẹ wò ó ẹni tó ti fi ìgbà kan rí ǹjẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ni àwọn èèyàn kan mà ti fẹ́ máa tú àṣírí bàbá ẹ̀bọ̀rọ̀ òwò ẹ wá gbọ́ o àṣírí kan ló tú báyìí o lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò òṣèlú sí ààrẹ àná ìyẹn Muhammadu Buhari Babafẹ́mi Òjòdú ló ti sọ di mímọ̀ o ló ti tú àṣírí kan síta tó lágbára o ó ní ẹ wò ó èmi àti ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ lálẹ̀ dí àpò pọ̀ láti yọ ẹni tí ń ṣe gómìnà àná ti ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe lálẹ̀ dí àpò pọ̀ láti yọ kúrò ní ipò Òjòdú òun ni ó sọ eléyìí di mímọ̀ wípé ẹ wò ó àwọn fẹ́ yọ arákùnrin yìí látàrí wípé Fáyọ̀ṣe òun gangan ni kò fi taratara gbá ti ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni yìí wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó gẹ́gẹ́ bí ó ti ṣe fi léde ní òwúrọ̀ òní gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó akọ́
apá akún arò dáadáa bí a ṣe fẹ́ yọ Ayọ̀délé Fáyòṣe kúrò ní ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ní ìgbà náà, ṣùgbọ́n àwọn rí pé arákùnrin yìí ó gbéná wojú àwọn padà gẹ́gẹ́ bí àwọn ṣe ń gbèrò nǹkan wọ̀nyí. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó bí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ ní Ayọ̀délé Fáyòṣe náà ti ń ṣe àwọn nǹkan kan èyí tí kò lọ pẹ̀lú ìṣèjọba ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ló jẹ́ kí òun àti Ọbásanjọ́ gbà ètò ara wọn dámì wípé ẹ wò ó ẹni yìí a gbọ́dọ̀ yọ kúrò ní ipò yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ nínú ọ̀rọ̀ náà. Ẹ wò ó wá sọ di mímọ̀ nígbà náà wípé ẹ wò ó àwọn oníròyìn òun kò jẹ́ oníròyìn àti àwọn iṣẹ́ kan tí òun ṣe nígbà náà, kódà àwọn ọ̀rẹ́ òun kan wọ́n fún òun lówó àwọn tí inú òun kò sì dùn sí àwọn nǹkan wọ̀nyí. Òun rí wípé irú ìgbésẹ̀ yìí ó ṣeéṣe kó jẹ́ kíni kó jẹ́ ìpalára ní ọjọ́ iwájú fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní gbogbo eléyìí ló bí Ọbásanjọ́ nínú, ó sì fún ẹni tí ń ṣe igbákejì gómìnà náà láti padà sí Èkìtì ní pé ẹ wò ó mo kéde wọ gẹ́gẹ́ bí gómìnà tuntun ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní nígbà tí ẹni yìí yóò débẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rò wípé àwọn ti yọ Ayọ̀délé Fáyòṣe ni àwọn èèyàn bá kọ̀ wípé ẹ wò ó àwọn ò fẹ́ arábìnrin yìí, àwọn ò fẹ́ ni wọ́n wá kéde emergency ní ìpínlẹ̀ Èkìtì. Fáyòṣe wọ́n ní òun fúnra lára rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó sùn wọn fún lébẹ̀l. Bákan náà Fálànà náà tí ó jẹ́ agbẹjọ́rò rẹ̀ wọ́n ní lọ́tún lósì ni àwọn lọ sí ilé ẹjọ́ kísà náà tí ó parí. Ó ní ẹ wò ó Ayọ̀délé Fáyòṣe ó wá di gómìnà fún ìgbà kejì ní ìpínlẹ̀ Èkìtì ní ọdún 2003 lẹ́yìn tí ó fìdí gómìnà tó wà nípò náà janlẹ̀ ìyẹn Níyì Adébáyọ̀ níbi ètò ìdìbò tí ó wáyé. Ẹ wò ó wọ́n ní ìṣèjọba rẹ̀ ni ó ṣe kíni ni wọ́n gbìyànjú láti ṣe kíni láti gé kúrú ní ọdún 2006 nínú oṣù kẹwàá. Gbogbo ẹ̀ ẹ wò ó dá lórí àṣírí kan èyí tí ó tú o tí wọ́n sọ di mímọ̀ láti ẹnu ẹnìkan tí ń ṣe olùrànlọ́wọ́ sí ààrẹ àná Òjòdú. Ó ní ẹ wò ó màá sọ tẹnu mi, èmi àti Ọbásanjọ́ apá akún bí a ṣe fẹ́ yọ gómìnà àná ìpínlẹ̀ Èkìtì kúrò ní ipò látàrí àwọn nǹkan kan nígbà náà. Nínú ìwé ìròyìn Daily Post òun ni mo ti rí ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n wá sọ di mímọ̀ fún yín pé ìròyìn ayọ̀ kan rèé o, òun náà ló tún ṣe bẹ́ẹ̀ ló tún dé bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ oúnjẹ ni o. Wọ́n ní tí ebi bá kúrò nínú ìṣẹ́ ṣe kí ni ìṣẹ́ ó dàbùṣe ni gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ó yá o ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà nípasẹ̀ ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ ni wọ́n ti kéde rẹ̀ wípé ní báyìí láti tán ìṣòro tí à ń kojú lórí ọ̀rọ̀ bí owó oúnjẹ ṣe gbé owó lérí káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Ìròyìn ayọ̀ tá a fẹ́ sọ fún èèyàn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wípé àwọn nǹkan kan yóò bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ nípa ti ìgbésẹ̀ tí a fẹ́ máa gbé lásìkò yìí. Ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ọ̀gbìn ní orílẹ̀‐èdè Nàìjíríà aṣòfin Abubakar Kyari òun ló kéde lẹ́yìn lójú òpó abẹ́yẹfò Twitter X rẹ̀. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ní báyìí a fẹ́ máa ṣe ohun tó dàbí ọ̀fẹ́ lórí ohun tí ó dàbí owó, àní máa gbowó kankan lórí àwọn oúnjẹ èyí tí wọ́n kó wọlé ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti ní ṣe pẹ̀lú ohun tó jẹ́ oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àǹfààní fèrèsé yìí yóò ṣí sílẹ̀ ní fún àwọn ohun tó dàbí oúnjẹ tá a fẹ́ máa kó wálé sórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bíi duties, tariff, taxes lórí àwọn oúnjẹ tí wọ́n kó wọlé àní ṣe bẹ́ẹ̀ àní gbà mọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní àwọn eléyìí làwọn kojú rẹ̀ sí àwọn oúnjẹ bíi àgbàdo, ìrẹsì, wíìtì àti àwọn nǹkan mìíràn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ó ní ẹ wò ó ìṣèjọba wa lásìkò yìí à ń ṣe léyìí láti tó
tán ìṣòro bí oúnjẹ ṣe gbé owó lérí ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ṣe ìpalára fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà la ṣe gbé wípé ìgbésẹ̀ yìí kalẹ̀ fún ọjọ́ tí ó jẹ́ 280 days gẹ́gẹ́ bí Kyari ṣe sọ di mímọ̀ pé a fẹ́ fi eléyìí a fẹ́ fi ṣe àwọn ìwúrí fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní láti jẹ́ kí àwọn náà mọ̀ wípé a kò ro tiwa lásán à ń ro tiwọn náà pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. Ẹ wò ó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti mú ìròyìn ayọ̀ tọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá o. Wọ́n ní wọ́n ní gbowó lórí àwọn ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀rù oúnjẹ tí wọ́n yóò máa kó wọlé sórílẹ̀-èdè Nàìjíríà kò ní gbowó lórí wọn mọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní àárọ̀ òní. Kódà wọ́n ní àwọn yóò máa ṣe àtìlẹ́yìn fún àwọn àgbẹ̀ láti rí pé wọ́n ṣojúṣe wọn nípa ìpèsè oúnjẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ayọ̀ yẹn ní àárọ̀ òní gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ó yá o ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ìròyìn eléyìí òun ló ní ṣe pẹ̀lú arákùnrin kan èyí tí wọ́n nà ní ìnàkúnà torí wípé ó lọ jí kíbọ̀dù. Ẹ wò ó mẹ́wàá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà o lásìkò tí a wà yìí. Ẹ wá gbọ́ o ẹni tí ń ṣe arákùnrin kan ẹni ọdún márùnlélọ́gbọ̀n òun ni ẹni tí orúkọ rẹ̀ tí wọ́n kọ̀ láti fi orúkọ rẹ̀ léde tí wọ́n gbàgbọ́ wípé ó jẹ́ afurasí olè ni wọ́n nà ní ìnàkúnà nígbà tí wọ́n sọ di mímọ̀ pé arákùnrin yìí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ jí kíbọ̀dù tó jẹ́ ti ilé ìjọsìn kan tí wọ́n kọ̀ láti fi orúkọ rẹ̀ léde. Wọ́n nígbà tí àkàrà rẹ̀ tú sépo ló bá di wípé àṣírí tú o làwọn èrò bá ya bò ó wọ́n bẹ̀rẹ̀ sí ní ọ̀nà o débi wípé wọ́n kó táyà ọkọ̀ wọ́n kó sí lọ́rùn tí wọ́n á bẹ̀rẹ̀ sí sọ fún pé kó máa jó wọ́n bẹ̀rẹ̀ sí ní lùlù fún wọn káàkiri àdúgbò ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Wọ́n ní afurasí yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n nà ní ìnàkúnà tí wọ́n dá oríṣiríṣi ìpalára sí lára níbi tó ti ń jàkóra láti sàásálà fún ẹ̀mí rẹ̀ nígbà tí wọ́n fẹ́ dáná sun kí àwọn iléeṣẹ́ ọlọ́pàá kó tó dé síbi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní ẹ wò ó lọ́pẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n dé síbi ìṣẹ̀lẹ̀ náà wọn bá ti dáná sun arákùnrin yìí. Ẹ wò ó wọ́n mú afurasí yìí wọ́n mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá o. Wọ́n wá sọ di mímọ̀ nígbà tí ọ̀rọ̀ náà lọlẹ̀ tán wípé ẹ̀yin ará ìlú ojú gbà wá tí o wípé ẹ tún ṣe léyìí lásìkò yìí báwo lẹ ṣe máa ṣe ìdájọ́ ojú ẹsẹ̀ fúnra yín tẹ́ máa ṣe kí ni tẹ́ lè mú ẹjọ́ arákùnrin yẹn wá sí ilé ẹjọ́ ohun tó wá kàn fún yín ni wípé ẹ fẹ́ dáná sun ẹ fẹ́ ṣe ìdájọ́ owó yín. Eléyìí kò ní ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní ìpínlẹ̀ Delta tí ìṣẹ̀lẹ̀ yìí ó ti wáyé. Bẹ́ẹ̀ ẹ wò ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní o. Ẹ jẹ́ kí n fi ìròyìn eléyìí kí n máa fi káàdì rẹ̀ nílẹ̀ ní àárọ̀ òní níbi tí ẹnìkan ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín èmi àti Ọbásanjọ́ ọ̀rọ̀ gbogbo ó dá lórí Ọbásanjọ́ ní àárọ̀ òní ni o. àmọ́ bíi tí wọ́n jọ dì í sí àmọ́ kan tí bàbá Ọbásanjọ́ ṣe fún àwọn aráabí yìí tí wọ́n fi ń tú àṣírí yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan síta ní àárọ̀ òní. ẹnìkan tó ti fẹ́ gbà kan rí jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Tóyìn Òkúpè òun ló mà ti sọ̀rọ̀ kan síta wípé ẹ wò ó èmi àwọn èèyàn pọ̀ tí wọ́n ń tú àṣírí bàbá Ọbásanjọ́ eléyìí ó lágbára púpọ̀. Ó ní òun àti ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn ní ìgbàgbọ́ tó dájú ní pé ìhunre kò ní ti ibi Násárẹ́tì ibùdó ìfọpo ti orílẹ̀-èdè Nàìjíríà kò ní ti bẹ̀ jáde gẹ́gẹ́ bí Òkúpè ti ṣe sọ di mímọ̀ lásìkò tí ó bá ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà NNPCL ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ẹni tó pé 60 ọdún lókè ìgbẹ́ Mele Kyari. Níbẹ̀ ni Òkúpè ti yọra rẹ̀ lórí ọ̀rọ̀ tó wà tí Ọbásanjọ́ jọ sọ wípé nǹkan kan tó nítumọ̀ kò ní wá nípa ibùdó ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà. Òkúpè wá sọ di mímọ̀ pé ẹ wò ó mo bẹ̀bẹ̀
má bínú sí mi foríjì mi bàbá jẹ̀kọ́ à ń dáríjì ewé ni ó ní èmi ń tèmi o mo ti tọrọ àforíjì lórí ọ̀rọ̀ kùnbákùngbé tí mo fi bu ẹnu àtẹ́ lu ibùdó ìfọpo ti orílẹ̀-èdè Nàìjíríà ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò ó mo kọ́kọ́ fẹ́ gbóríyìn fún irúfẹ́ ìwà ìrẹ̀lẹ̀ àti àfojúsùn gidi àti àṣeyọrí èyí tí Mele Kyari ti ṣe gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà láti rí pé ohun ọ̀tun tún dé bá wa lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ó wá sọ di mímọ̀ débi tó ti ro àròkàn wípé ẹ wò ó ẹ jẹ́ kí n sọ fún gbogbo yín lórílẹ̀-èdè Nàìjíríà ohun tí ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ó wà ní ìkalẹ̀ tí wọ́n ń gbèrò láti gbé dìde padà ní orílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ àti èmi la sọ̀rọ̀ òdì la sọ̀rọ̀ tí ò yẹ ká sọ lásìkò náà wípé ohun rere kan kò ní ti iléeṣẹ́ epo NNPCL jáde ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n àdúpẹ́ wípé gbogbo ẹ̀ bá ṣe sọ kò rí bẹ́ẹ̀ ní àsìkò yìí Dóyin Òkúpè ló tú àṣírí ńlá ó ní òun àti Ọbásanjọ́ àwọn òfìgbà kankan gbàgbọ́ wípé ohun rere yóò ti ibi ibùdó ìfọpo iléeṣẹ́ NNPC jáde ó tọrọ àforíjì lọ́wọ́ Kyari ẹni tí ń ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ náà nínú ìwé ìròyìn Daily Post òun ni mo ti rí yẹn ní àárọ̀ òní ó yá ibo lè ẹ fẹ́ bá wa dá sí ibo lè fẹ́ bá wa gbà wọlé sórí àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan tí a ti mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ òní ẹ ti dìde bí a ṣe mú wá fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn èèyàn tí wọ́n ń tú àṣírí bàbá Ọbásanjọ́ ààrẹ àná lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣé kì í ṣe pé tírélà ti gbàrí wọn kọjá báyìí ẹnì kíní sọ tiẹ̀ ẹnì kejì náà tún sọ tiẹ̀ Ọlọ́run ṣàánú wa kó bá wa ṣe ohun tó yẹ kí ó ṣe nípa ti ìdáríjì fún bàbá wa Ọbásanjọ́ pẹ̀lú bí àwọn arábí yìí ṣe ń sọ ọ̀rọ̀ tó dàbí àṣírí tí wọ́n tú síta bó bá ṣe rí lójú òye yín ẹ̀yin náà ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ìròyìn ayọ̀ tí wọ́n fi léde fún gbogbo alẹ́ nìyí wípé ẹ wò ó kò sí owó kan tá a máa gbà mọ́ o lórí ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n máa kó wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà kí lè rí sí ìròyìn ayọ̀ yìí wọ́n ní eléyìí láti fi tán ìṣòro ebi àti àwọn nǹkan kan tó dàbí ìṣòro bí nǹkan ṣe gbówó lérí ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ pátápátá ó kù sọ́wọ́ yín o ẹ bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa àwọn tí wọ́n sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe nǹkan lórílẹ̀-èdè Nàìjíríà láì pariwo kí lè rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná tó di wípé wọ́n lọ fi ọwọ́ òfin gbé olùkọ́bìnrin yìí tí ó na ọmọ ní ìnàkúnà tó ń gba nígbàmù ìgbátí tí wọ́n wá padà lọ fi ọwọ́ òfin gbé kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa táwa náà lè rí gbọ́ láti ọ̀dọ̀ tìyín ẹ wò ó ojú ní mi kì í ṣe àìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣe lónìí tó fi dùn tí gbọ́ngbọ́n fi kàn sí ẹ bá wa pín dé ibi tó yẹ kẹ́ ẹ pín dé kó lè dé ibi tó yẹ kí ó dé wọn nítorí yín pè mí wọn dẹ̀ nítorí èmi náà pè yín láṣẹ ọba mi aláwùrábí àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o ire o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.